Ẹ káàsán gbogbo lé sílé wà lókè látòrí Oduduwa TV rédíò. A ní ìròyìn ayọ̀ kan tí a fẹ́ fi tó gbogbo wọn káàròdé létí àti gbogbo àwọn ọmọ Nàìjíríà aṣèwánú Nàìjíríà. Ìròyìn tá a fẹ́ mú àyè náà ni pé wọ́n ti ní káàdì kan wọ́n ń pè ní Fontana health card. Fontana health card ohun lẹ́ ń wò tó wà lẹ́yìn mi. Káàdì yẹn n tó máa ń ṣe ni pé tí ebéèyàn bá ní àìsàn òjijì ohun ẹ lè mú lò. Káàdì yẹn wọ́n á ti gbé lọ sí àwọn ilé ìwòsàn. Wọn ò ní sọ pé wọ́n ń béèrè owó lọ́wọ́ yín fún kinní kan ìgbà wo. Káàdì yẹn wọ́n á pèsè ìwòsàn yẹn fún yín fún àìsàn òjijì. Àìsàn òjijì ló wà fún o. Àìsàn òjijì ló wà fún. Ó dẹ̀ máa da àwa tá a wà lókè òkun àwọn ẹbí wa a lè pèsè ẹ̀ fún wọn. Ó ní àwọn kan tó jẹ́ pé a lè pèsè àwọn ike yẹn káàdì yẹn fún 4, 5 àbí àìmọye ní àwọn ẹbí wa. A máa sọ̀rọ̀ dára lórí ẹ̀. Àmọ́ nǹkan tó wáyé ni a ní ká fi tó wa létí. Wọ́n ń pè ní Fontana health card fún àìsàn òjijì. Àwọn tí wọ́n gbé ọ̀rọ̀ yìí kalẹ̀ Prof Kila wọ́n á wá bá wa sọ̀rọ̀ lórí ètò wa ní ọjọ́ Wednesday tó ń bọ̀ yìí. Wọ́n á wá ṣàlàyé fún wa lẹ́kùnrẹ́rẹ́ bí káàdì ọ̀hún bí ó ṣe ń ṣiṣẹ́. Máa tẹ́tí sílẹ̀ lórí ọ̀rọ̀ yìí. Ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ sílé wà lókè láti orí dídọ́ wa sí.